ó bẹ́fọ̀n lábàtà ó yọ̀bẹ lù ú omi ló rò pé ó mu kú ni kò ń ṣomi o. Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí ètò wa tòní fún ẹ̀yin tó jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá rèé lórí ibùdó ìtàn lẹ́wà ní Yorùbá Tales TV. Ibùdó ìtàn lẹ́ẹ̀ tí máa rí ìtàn ìdánilárayá lóríṣiríṣi wò àti àwọn ìtàn tí ń mú ìrántí ìgbà èwe yín padà ẹ sì tún jẹ ẹ̀bùn kékeré bí ẹ bá dáhùn àwọn ìbéèrè wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀ ẹni tó bá sì gba àwọn àlọ́ wa dáadáa á fún ní ẹ̀bùn kékeré. Ẹ̀kíní, àwọn ẹlẹ́sẹ̀ kan ń péjọ wòran wò kí ni o. Ẹ̀kejì, à ń gúnyán ajá ń jò o kí ni o. Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. Gbogbo wa la ti mọ abala tó kàn báyìí. Ẹ̀yin tẹ́ ẹ tí ì jókòó ẹ bá wá nǹkan fìdílé, ẹ̀yin tẹ́ ẹ jókòó ẹ bá ń jókòó dáadáa. Èmi ń lọ málejò mi wá o, mò ń bọ̀ ná. Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Ẹ̀yin tèmi, mo wí fún wa lẹ́ẹ̀kan pé mò ń málejò mi bọ̀. Àlejò mi ti wọlé dé báyìí o. Àlejò wa ẹ mà káàbọ̀ sórí ètò wa tòní o. Olóòtú ẹ káàárọ̀ ṣé dáadáa lẹ wà? Dáadáa lẹ bá wa. Ṣé dáadáa làwa náà bá yín? Dáadáa la wà. Ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé. Orúkọ tèmi ni Omidan Ọpẹ́yẹmí Ìbùkúnolúwa Adébíyì. Ọmọ ìlúbo ni yín o. Ọmọ bíbí ìlú Ọ̀wọ̀ ni mí nípínlẹ̀ Ondo. Nípínlẹ̀ Ondo, nítorí mo nífẹ̀ẹ́ àwọn ọmọ Ondo dáadáa pàápàá jùlọ àwọn tó wá látọ̀wọ̀ yẹn ẹ bá ń kí wọn. Ní ìlú tèmi ti wá tó jẹ́ Ọ̀wọ̀ a fẹ́ kíyàn lọ́wọ́ a máa ń ní èmi ọmọ alọ́wọ̀ má dẹ̀ lè má jẹra ẹni dán. Pàápàá gẹ́gẹ́ bí ibi tèmi ti wá níbi tèmi ti wá lọ́wọ́ Ìlóró lèmi ti wá. Tá a fẹ́ kí àwa tá wá láti Ìlóró nínú Ọ̀wọ̀ a máa ń ní èmi ọmọ alúlóró ẹ̀gọ́ ọmọ abogun tímítímí èmi ọmọ òkè tẹdùnmalẹ̀. Orí mi dẹ̀ ń wú ó kàn dùn mí pé mi ìṣọmọ Ọ̀wọ̀ ni ọmọ Ìjẹ̀bú làwà. Ní báyìí àlejò mi yóò mú ìbéèrè 10 nínú igbá yìí wọn ó sì dáhùn rẹ̀ yékéyéké. Àlejò mi ń jẹ́ ṣetán. Olóòtú mo ti ṣetán. Ṣé ẹ dira wá ṣá? Mo ti dira wá mo dira wá dáadáa. Ẹ bá wa ṣí inú rẹ̀. Ẹ mú béèrè. Ìbéèrè àkọ́kọ́, kí ni Yorùbá ń pe àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Ẹ̀kíní, stain. Ní èdè Gẹ̀ẹ́sì ni stain. Bẹ́ẹ̀ni, kí la máa ń pè ní Yorùbá? Lóòtú ní làákàyè ti tèmi o. A máa ń pè stain ní èdè Yorùbá máa ń pè ní bí nǹkan tó báyàn lára. Tó báyàn lára bíi ti báwo? Bí ta bá wọ aṣọ bóyá wọ aṣọ funfun nǹkan wá dà sí tó bà aṣọ wa jẹ́. Olóòtú bẹ́ẹ̀ mo ṣe lè sọ mi wàá mọ̀ bóyá mo gbà ọ́. Walnut. Bẹ́ẹ̀ kọ́. Ginger. Tẹra mọ́ dáadáa. Nígbà tẹ́yin náà máa dáhùn ẹni bó ti yé yín sí. Bí a bá sọ wípé stain ní èdè òyìnbó ní Yorùbá a lè pè é ní àbàwọ́n. Àbàwọ́n bí wọ́n ti ń pè é nù. Tá a bá sọ pé walnut ó túmọ̀ sí àwùsá ẹ máa ti máa gbọ́ dáadáa. Àwùsá. Olóòtú ẹ má bínú tẹ́bẹ̀ ṣe pé ń sìn mi ò gbọ́ dáadáa tó ṣẹlẹ̀ díẹ̀. Tá a bá sọ pé ginger wọ́n máa ń pè é ní ata ilẹ̀. Ginger tá a fi ń jẹun ata ilẹ̀ tá a máa ń sè mọ́ oúnjẹ wa ohun tá a máa ń sè mọ́ oúnjẹ wa òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ata ilẹ̀ ni wọ́n ń pè ní Yorùbá. Ẹ bá mi tẹ̀síwájú. Ìbéèrè tó kàn eléyìí ò le o. Mo fẹ́ kẹ́ ẹ sinmi ẹ̀dọ̀ dáadáa kẹ́ ẹ dáhùn rẹ̀ fún mi.
sí wàhálà. Kí ni Yorùbá ń pe àwọn ọ̀ràn wọ̀nyí? Lọ́ọ̀yà, judge. Lọ́ọ̀yà jẹ́ nílẹ̀ Yorùbá máa ń pè ní ajẹ́jọ́. Judge eléyìí tó jóde Gẹ̀ẹ́sì nílẹ̀ Yorùbá máa ń pè ní adájọ́. Torí òun ló máa dá ẹjọ́ Bẹ́ẹ̀ni, tí wọ́n gbé wá sí níwájú rẹ̀. ẹ ṣe dáadáa lóòótọ́, ẹ wà lójú ọ̀nà. Ṣùgbọ́n ní tèmi o, èmi á sọ wípé wọ́n á máa pe lọ́ọ̀yà ní agbẹjọ́rò tàbí kí wọ́n máa pè ní amòfin, ẹni tó gba ẹjọ́ ẹni rò ni. Ṣùgbọ́n ẹ wà lójú ọ̀nà. Ẹ ṣe lóṣù. Ẹ bá ń tẹ̀síwájú. Ìbéèrè tó kàn, ẹ gbọ́dọ̀ má mọ eléyìí. Bẹ́ẹ̀ bá mọ̀, ṣe lẹ dójú ti gbogbo àwọn ọmọ Ọ̀wọ̀. Mo dẹ̀ mọ̀ pé ẹni fẹ́ dójú tì wọ́n. A kì í dójú tì lọ́dọ̀ wa. Eyín náà dá. Ayẹyẹ wo tàbí àjọyọ̀ wo ló gbajúgbajà jù tí wọ́n máa ń ṣe lọ́dọọdún ní ìlú Ọ̀wọ̀ nípínlẹ̀ Oǹdó? Ọdún tá a máa ń ṣe tó gbajúgbajà jù nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Oǹdó, a máa ń pè ní ọdún Igogo. A dẹ̀ máa ń ṣe ọdún yìí ní oṣù kẹjọ nínú ọdún ní ọdọọdún. Oṣù kẹjọ yẹn, ẹ bá ń porúkọ oṣù yẹn gangan. August. Ṣé ó dá yín lójú pé oṣù kẹjọ ni? Bẹ́ẹ̀ni. Nítorí gẹ́gẹ́ bí báwa ti ṣe mọ̀, oṣù kẹsàn-án ni wọ́n máa ń ṣe, oṣù Ọ̀wẹ̀wẹ̀. A máa ń ṣe lóṣù kẹsàn-án tẹ́lẹ̀, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí wọ́n fi wá sún sí oṣù kẹjọ ọdún. Èèyàn náà dá. Bẹ́ẹ̀ ti ṣe fi yé wa yẹn náà ló dá. Gbogbo wa ń kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ ni. Ẹ bá wa tẹ̀síwájú. Eléyìí náà rọ̀ o, kò le rárá. Ìbéèrè tó kàn, bí Yorùbá bá sọ wípé ènìyàn jẹ orí ahun, kí ló túmọ̀ sí? Bí Yorùbá sọ pé èèyàn jẹ orí ahun. Bẹ́ẹ̀ni. Bí àpẹẹrẹ, tí ẹni bá láhun tí ò láwọ́, tí mo bọ́ ṣe ń fún yàn kan, tẹ̀dẹ̀ fẹ́ wá sọ, tẹ́fẹ́ fi pa òwe, tẹ́fẹ́ kí ẹni náà mọ nǹkan tẹ́ ń sọ, ẹ wá sọ wípé ó jorí ahun. Ìtumọ̀ ẹ̀ ni pé ò láwọ́ ní ahun. Bẹ́ẹ̀ ti ṣe sọ yẹn náà ló dá. Ẹ wà lójú ọ̀nà, ẹ gbà á. Ṣùgbọ́n àkànlò èdè la lò ń bẹ̀ yẹn. Wọ́n bá ní èèyàn jorí ahun, ẹni yẹn ò láwọ́ rárá, ó há ọwọ́ bí ẹni tó di ọwọ́ pa báyìí. Ṣé mọ̀ pé kò ní lè fúnyàn? Ẹ bá ń tẹ̀síwájú. Ìbéèrè tó kàn, kí ni Yorùbá ń pe ọ̀rọ̀ yìí? Jute leaves. Olóòtú, kò yé mi rárá. Èyí ń pakasọ fún yín. Mi ò ní tètè sọ ìdáhùn ẹ̀ fún yín, ṣùgbọ́n màá fún yín lápèjúwe rẹ̀ bóyá ẹ gbà. Mo fẹ́ dọ́gbọ́n orí yín wò ni. Nǹkan tí à ń pè ní ọ̀rọ̀ yìí, ó jẹ́ lára àwọn ọbẹ̀ yọ̀ wa. Jute leaf. Àbí olóòtú fẹ́ sọ pé scent leaf ni? Rárá o. Lára àwọn ọbẹ̀ yọ̀ ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká sọ ewédú. Ẹ ti wà lójú ọ̀nà, ewédú là ń pè bẹ́ẹ̀. Gbogbo ènìyàn ló mọ ewédú ní èdè Yorùbá, ṣùgbọ́n kì í ṣe gbogbo wa la mọ̀ ọ́ lédè òyìnbó. Mo rò bá ń kẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀. Ẹ bá ń tẹ̀síwájú. Eléyìí ó ṣe bí ẹni le díẹ̀, ṣùgbọ́n kò ní le mọ́ yín. Àmì o. Tí a bá fẹ́ sọ fún ènìyàn tàbí bóyá ọkọ ìyàwó pé aboyún tó fi sílẹ̀ nílé ti bímọ, irú àrokò wo la lè pa fún irú ẹni bẹ́ẹ̀ àti pé báwo la ṣe pa àrokò yẹn fún? Olóòtú kan dẹ̀ sọ wípé ká ní pé
ọkọ ìyàwó ò sí nílé, bẹ́ẹ̀ni ìyàwó ẹ̀ dẹ̀ wà nínú oyún, bẹ́ẹ̀ni tá a fẹ́ wá pàrokò ránṣẹ́ sí pé ìyàwó ẹ̀ ti bímọ, bẹ́ẹ̀ni. bá a ṣe máa sọ fún un. A lè sọ fún un pé a lè kí i pé a kú ọwọ́ lómi o. Bẹ́yìn ti ṣe sọ̀hún bó ti ṣe yé yín sí i. Ohun tí mò ń sọ níbẹ̀ yẹn ni wípé báwo la ṣe lè pa àrokò. Àrokò jẹ́ ọ̀nà tí a fi ń sọ fún ènìyàn nípa nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé mo lè tún gbìyànjú lẹ́ẹ̀kan sí i? Ẹ gbìyànjú. Bíi tá a bá gbé aṣọ tuntun, aṣọ ọmọ tuntun ká gbé ránṣẹ́ sí i. Ẹ gbìyànjú o, ẹ gbìyànjú. Ṣùgbọ́n ẹ tí ì sọ bó ṣe yẹ kẹ́ ẹ sọ. Ṣé kí n gbà lọ́wọ́ yín? Ẹ gbà á. Tí a bá fẹ́ pa àrokò fún ọkọ ìyàwó tí ò sí nílé, tí ìyàwó rẹ̀ dẹ̀ bímọ, á mú díẹ̀ lára aṣọ tá a fi wé ọmọ tuntun yẹn, tá a fi dì í, á mú aṣọ yẹn, á fi ránṣẹ́ sí ọkọ yẹn tàbí ènìyàn yẹn. Ó túmọ̀ sí wípé aboyún tó o fi sílẹ̀ nílé o ti bímọ. Lóòtú mo dẹ̀ ti ń já náà. Ẹ já náà, ṣùgbọ́n ẹ kàn sọ pé a gbé aṣọ ọmọ tuntun. Wọn kì í gbé gbogbo aṣọ yẹn, díẹ̀ lára rẹ̀ ni wọ́n ó mú, wọ́n ó sì fi ránṣẹ́ sẹ́ni. Ó túmọ̀ sí pé aboyún tó o fi sílẹ̀ nílé o ti bímọ ní wẹ́rẹ́. Ṣó ń yé wa báyẹn? Ṣùgbọ́n ẹ mórí mi wú, ẹ bá ń tẹ̀síwájú. Lè rọ̀ o, ẹ gbọ́dọ̀ má mọ̀. Eléyìí ó dẹ̀ tún jẹ́ ìbéèrè tí gbogbo wa gbọ́dọ̀ fetí sílẹ̀ láti gbọ́, nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń gbé wọn síra. Bí ọkùnrin bá dé fìlà rẹ̀ sí apá òsì, ó túmọ̀ sí wípé kí ni? Bí ọkùnrin bá dé fìlà rẹ̀ sí apá òsì, bẹ́ẹ̀ni, ó túmọ̀ sí pé ó ti láya ńlé nìyẹn. ó ti láya ńlé, ó ti di baálé ilé. Ẹ mórí mi wú. Ẹ ṣe olóòtú. Ẹ kú làákàyè. Ẹ ṣe. Ẹ bá ń tẹ̀síwájú. Eléyìí náà ò le rárá o. Ilé ẹ̀kọ́ gíga wo ni àkọ́kọ́ ní ìlú Nàìjíríà? Ilé ẹ̀kọ́ gíga wo? Bẹ́ẹ̀ni. Ti ìlú Ìbàdàn ni. Bẹ́ẹ̀ni, ilé ẹ̀kọ́ gíga ti ìlú Ìbàdàn. Ṣé lẹ́tí ẹ̀ dira wá? Ojú yín kàn ṣe mẹ́rin. Àṣé ó tiẹ̀ wà níbẹ̀? Làákàyè yín ò ní dọ́bà o. Àmì o, àmì Elédùà. Ẹ bá ń tẹ̀síwájú. Eléyìí náà rọ̀ bí ẹ̀bà. Ó ṣe wá jẹ́ gbogbo àwọn ìbéèrè tí yín ló wá ń rọ̀ báyìí. Ìbéèrè tó kàn. Àsìkò wo ni Yorùbá ń pè ní àjì? Àsìkò tí Yorùbá ń pè ní àjì. Bẹ́ẹ̀ni. Òru Òmẹ́ni Ọ̀wọ̀. Òru Òmẹ́ni Ọ̀wọ̀. Àjì jẹ́ agogo méjì. Àjì jẹ́ agogo méjì òru títí wọ agogo 4 àárọ̀. Àsìkò ọjọ́ ni o. Mo rò bá a ti ń kẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ báyìí. Ẹ bá ń tẹ̀síwájú. Eléyìí jẹ́ ìbéèrè tí mo fẹ́ràn jù. Pa òwe kan tó jẹ mọ́ ẹfọ̀n. Ẹfọ̀n. Bẹ́ẹ̀ni. Ẹfọ̀n jẹ́ ẹranko tó tóbi jù. Bẹ́ẹ̀ni. Tí ò sí ẹranko tó lè ẹgbẹ́ tó lè kojú ẹ̀. Ṣá lè sọ wípé ẹranko bó ṣe tóbi bí ẹfọ̀n. Tó bá jẹ́ pé mo ní kẹ́ ẹ ṣàpèjúwe ni, ẹ lè sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo ní kẹ́ ẹ pa òwe kan tó ní ẹfọ̀n nínú tàbí tó jẹ mọ́ ẹfọ̀n ni. Ṣé kí n ràn yín lọ́wọ́? Olóòtú ẹ̀jọ̀ ṣe lè tọ́ mi sọ́nà. Ẹ jẹ́ kí n fún yín lápèjúwe, bóyá ẹ lè wà lójú ọ̀nà. Bí ènìyàn kan bá ṣẹ̀ṣẹ̀ dé ibì kan tí kò béèrè ojú ilẹ̀ rárá lọ́wọ́ ẹnikẹ́ni,
tó sì bẹ́ẹ̀ tó lọ tọwọ́ bọ ohun tí ò yẹ kó tọwọ́ bọ̀, tí ò béèrè pé ṣé eléyìí ṣé wọ̀ ni, báwo ni wọ́n ṣe ń ṣe ń bí, tó kàn bẹ́gìṣà tó ń ṣe ohun tó wù ú. Ó ní òwe kan tá a lè pa fún tó jẹ mọ́ ẹfọ̀n yẹn gan-an ni. Òwe yìí jẹ́ òwe tó gbajúgbajà gan-an. Olóòtú mi ò mọ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́. Ẹ ṣé. Wọ́n ní ó bẹ́fọ̀n lábàtà, ó yọ̀bẹ lù ú, omi ló rò pé ó mu kú ni, kò ń ṣomi o. Bẹ́ẹ̀ rí i pé òwe tẹ́ ẹ mọ̀ dáadáa ni, ṣùgbọ́n kò tètè wá àbí. Ẹ bá ń tẹ̀síwájú. Olóòtú kò sí ìbéèrè kankan mọ́. Ẹ ti dáhùn àwọn ìbéèrè wa tán, ṣe lẹ jẹ́ tán bámúbámú tá àti ẹ̀rí kankan. Eyín náà dà. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tá a pè yín wá sórí ètò tẹ́ ẹ jẹ́ wa o. Ẹ ṣé olóòtú. Ọlọ́run ọba yóò pọ́n yín náà lé bẹ́ẹ̀ ti ṣe pọ́n wa lé. Àmín. Ẹ̀yin tèmi nílé, àlejò mi tó wà lórí ìjókòó yìí, àwọn náà ní ohun kan tàbí òmíràn tí wọ́n ń ṣe tí wọ́n á fẹ́ sọ fún ẹ̀yin aráalé. Àlejò mi, ẹ bá mi polówó ara yín fáwọn aráalé, kí lohun tẹ́ ń ṣe gangan tẹ́ ẹ fẹ́ káwọn aráalé kan nawọ́ ọ̀fẹ́ sí yín. Ẹ ṣé o ẹ̀yin aráalé. Orúkọ tèmi sí lẹ́ẹ̀kan sí ni Omidan Ọpẹ́yẹmí Ìbùkúnolúwa Adébíyì. Tí ẹ bá fẹ́ yá owó, tẹ́ fẹ́ fi owó kún owó ọjà yín, pé bóyá iye tí mo ní yìí jẹun wá kún. Ẹ mọ̀ pé sàtàwà yìí kò síyàn tó fẹ́ yáyàn lówó. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá fẹ́ yá owó, tẹ́ fẹ́ fi kún ọjà yín, ẹ lè kàn sí wa. Ṣé owó tí wọ́n máa yá yẹn, ṣé owó èlé ni àbí wọ́n kàn yá wọ́n dá padà nígbà tó bá wù yín? Owó èlé ni o. Òun lẹ ti gbọ́ lẹ́nu àlejò mi o. Ẹ̀yin tẹ́ ẹ ní ohun kan tàbí òmíràn tẹ́ ń ṣe, bóyá ẹ lókòwò ni, tẹ́ ẹ nílò owó láti fi kún ọjà yín. Wọ́n ní àwọn ń yá àwọn ènìyàn lówó èlé tí ò sì gani lára rárá. Ẹ rí wọn bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú àwòrán yín. Bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí ohun tí wọ́n sọ, ẹ bá ń ké sí wọn. Ẹ̀yin tèmi, èmi ń bọ̀ náà. Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Ẹ káàbọ̀ padà. Ní báyìí a lọ sí abala tó kẹ́yìn lórí ètò wa, níbi tá a ti máa pa àlọ́ àpagbè. Lónìí ìtàn la ó pa o. Àkọlé ìtàn wa tòní ó dá lérí àgbẹ̀ olójú kòkòrò kan. Ní ìgbà kan láéláé ní ìlú kan, àgbẹ̀ kan wà tí orúkọ rẹ̀ á máa jẹ́ Báyọ̀. Báyọ̀ jẹ́ àgbẹ̀ kan tí kò fi tààrà ní, bí ẹni tí ń rágó, bí ẹni tí ń kùṣẹ́ ni. Ṣùgbọ́n Báyọ̀ ní bí ẹdìyẹ mẹ́wàá kan nínú oko rẹ̀. Ní ọjọ́ kan tí Báyọ̀ ń rìn lọ nínú oko rẹ̀, ló ṣalábàápàdé ẹdìyẹ kan nínú àwọn ẹdìyẹ mẹ́wẹ̀ẹ̀wá rẹ̀ tí ń yín ẹyin wúrà. Báyọ̀ sì rò sínú ara rẹ̀ pé tí n bá ń mẹ́yìn yìí lójoojúmọ́ tí mo lọ ń tà á lọ́jà, tìbémi náà yóò dọlọ́rọ̀. Ó sì bẹ̀rẹ̀ sí ní mú ẹyin yìí lẹ́yọ kọ̀ọ̀kan. Bí adìyẹ yìí bá ti yé ẹyin yìí lójoojúmọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ni Báyọ̀ yóò mú yóò sì lọ tà á lọ́jà o. Eléyìí sọ Báyọ̀ di ọlọ́rọ̀. Ṣùgbọ́n ojú kòkòrò àti àìlèfarabalẹ̀ ló jẹ́ kí Báyọ̀ tún rò wípé ṣé wàá máa dúró di ẹdìyẹ yìí kó máa yín ẹyin fún mi lẹ́yọ kọ̀ọ̀kan lójoojúmọ́ ni? Èmi ò mà ráyè gbogbo yẹn o. Ń kúkú pa ẹdìyẹ yìí, ń kó gbogbo ẹyin inú rẹ̀ kúrò, ń lọ tà á. Báyọ̀ sì mú ẹdìyẹ yìí ó sì pa á ní ìrètí pé yóò rí ẹyin púpọ̀ kó nú adìyẹ yìí. Ìyàlẹ́nu ló jẹ́ fún Báyọ̀ pé nígbà tó pa ẹdìyẹ yìí kò rí ohunkóhun mú jáde nínú rẹ̀ o. Èyí ló tún sọ Báyọ̀ di ẹni tí ń rágó padà. Ìtàn yìí kọ́ wa pé ojú kòkòrò àti àìní sùúrù ó lè jẹ́ ká pàdánù ohun tá a ní. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ní sùúrù o, ká sì máa dúpẹ́ ìbùkún kéékèèké tá a bá ṣalábàápàdé. Ẹ bá wa fi ohun tí ẹ̀yin kọ́ nínú ìtàn yìí sínú comment section wa. Kí ẹ sì má gbàgbé láti sọ fún ọ̀rẹ́, ará, ẹbí àti ojúlùmọ̀ pé kí wọ́n máa wo ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Bí ẹ bá fẹ́ jẹ́ olùdíje lórí ètò wa yìí, ẹ bá wa wo ibi àpèjúwe fídíò yìí. Ẹ rí fọ́ọ̀mù ìforúkọsílẹ̀ kan níbẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ bá wa forúkọ yín sílẹ̀ o, a ké sí yín. Bí Elédùwà tèmi bá fẹ́, a tún máa ríra lọ́sẹ̀ tí ń bọ̀ o. Ire o. Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV.